tó yẹ pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹni tí ò fi yóò kó jẹ mí. Olówó lọ́wọ́, mo níṣẹ́ lọ́wọ́, mo kódó, mo tún mọ oúnjẹ ṣe full option lọ́mọ. Ọmọkùnrin kan báyìí tó wò mí sùsù tó ní ọyàn yìí ni mo fẹ́ mọ fi ṣeré. Olóko mi, ẹni tó ń fi sí fún mi. Ẹ kú déédéé wòyí o, ẹ̀yin ará ilé, ẹ̀yin ojúlùmọ̀, afẹ́nifẹ́re lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi. Bàbá tèmi sọ mí ní Oreofe Oguntola, ọmọ Bọ́láńlé Ọláìtàn Àníkẹ́ ọmọkúlódò, lórí ètò yín, ètò wa, ètò Gbasgbos akọ ìsọkúsọ láti kàn ní Motherland Reality TV show lẹ́dẹ̀ tí ń gbọ́ ohùn mi. Tó àkórí ọ̀rọ̀ tí mo mú wá fún yín lónìí ni bá mi rẹ̀ dà. Ẹ máa bá mi kálọ. Mo wọ̀ tún mo wò sí ìhùn rẹ̀ tó dáa tó mi. Èmi omidan adúnmáadán ọmọ tí òwẹ̀ tí ń dán. Ìdírà bàtà mẹ́ta fún ìyá tó bí mi lọ́mọ torí kò rọrùn láti gbóyún ọmọ tó dùn wò tó yìí. Mo lówó lọ́wọ́, mo níṣẹ́ lọ́wọ́, mo kódó, mo tún mọ oúnjẹ ṣe full option lọ́mọ. Àwọn ẹ̀gbọ́n mi ń dunnú pé àbúrò wọn ni mo jẹ́, àwọn àbúrò mi ń dunnú pé ẹ̀gbọ́n wọn ni mo jẹ́. Ọ̀gá mi ń biṣẹ́ dunnú pé mò ń ṣiṣẹ́ lábẹ́ wọn, àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ mi ń dunnú pa àmọ́ra wa. Olóríire ni mí, ẹni iyì ẹni ẹ̀yẹ láwùjọ ni mo jẹ́. Bí mo wo jígí olóríire ni mò ń rí. Ẹni tí gbogbo òrùn òṣùpá àti ìràwọ̀ ń forí balẹ̀ fún ni mò ń rí. Èmi Oreọ̀fẹ́, èmi Ẹniọlá, èmi Tọ́lání, èmi Wálé, èmi Fẹ́mi, èmi Jídé, èmi Bọ́lájí. Olóríire dà àwa rèé o. Àmọ́ n lè jẹ́ gbogbo nǹkan yìí láì ṣe pé mo ní bàbá kan nígbẹ́jọ́. Bá mi rẹ̀ dà. Bá mi rẹ̀ lè jọ́rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Ó lè jọkọ rẹ̀, ó lè jẹ́ ìyàwó rẹ̀, kódà ó lè jẹ́ bàbá tó bí ọlọ́mọ. Bá mi rẹ̀ dà. Bá mi tèmi làwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò mi. Gbogbo ìgbà ni wọ́n máa ń fi ọ̀rọ̀ ìgbìyànjú dá mi lọ́lá. Wọ́n á sì mọ fún mi lówó lọ́jọ́ tó rọrùn fún wọn àtọjọ́ tí ò rọrùn fún wọn. Yàtọ̀ sáwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò mi, bá mi tún jẹ́ ọmọkùnrin kan báyìí tó wò mí sùsù tó ní ọyàn yìí ni mo fẹ́ mọ fi ṣeré. Olóko mi, ẹni tó ń fi sí fún mi, tí ń dowó lẹ̀, tí ń dà fún mi bíi tipa ATM machine mi tó yẹ pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹni tí ò fi yóò kó jẹ mí. Ó ní bá mi Tọ́lání, bá mi rẹ̀ dà. No one is self-made. We all are a product of the society. We are a product of the people we have seen and the people we have not seen. We're a product of the foods we have eaten. We're a product of the places we have lived, the dicks we have fucked. We are a product of what makes up a society. Bá mi rẹ̀ dà. Who has contributed positively to your growth? Take a minute to say thank you to them. Take a minute to say a prayer for them. Take a minute to give them the credit that they deserve. Bá mi rẹ̀ dà. Anytime you feel like giving up, you remember their effort and then you will strive harder. Bá mi rẹ̀ dà. Tó kò jẹ́ bó ti jẹ́ fún tọ̀sẹ̀ yìí.